ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Èkìtì lábẹ́ alága wọn ọba Ayọ̀rìndé Ìlọrí Fábọ̀rọ̀ tó jẹ́ olójúdò tìlú Ìdó Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìdó àti Òsì Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n máa ti sọ̀rọ̀ lórí àwọn ọba méjì tí wọ́n pa lára wọn ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ ajé ní ọjọ́ Monday tí í ṣe ọjọ́ 29 oṣù kìíní ọdún 2024 tá a wà yìí. Ẹ rántí pé lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí ni ariwo ńlá sọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà nígbà tí àwọn ajínigbé tí wọ́n lọ dá onímọ̀jọ ìlú Mọ̀jọ Èkìtì ọba Ọlátúnjí Olúṣọlá àti ẹlẹ́sùn ìlú Ẹ̀sùn Èkìtì ọba Babátúndé Ògúnṣọlá lọ́nà tí wọ́n sì pa àwọn kábíyèsí bí ẹni ń pa ìdìyẹ sójú ọ̀nà, èyí tó fa ariwo ńlá tó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nínú. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀, ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Èkìtì tí àwọn ọba méjèèjì náà jẹ́ ara wọn, wọ́n máa fa ìbínú yọ wọn korojú sí nǹkan àbùkù tó ṣẹlẹ̀ yìí. ọba Ayọ̀rìndé Ìlọrí Fábọ̀rọ̀ tó jẹ́ alága gbogbo wọn ní àbùkù ńlá àti ẹ̀sín ńlá ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún gbogbo àwọn ọba lẹ́kìtì. Ó ní pẹ̀lú gbogbo bí ètò ààbò tó ṣe wá burú débi pé àwọn ọba ni wọ́n tó ń pa sójú ọ̀nà bí ewúrẹ́ báyìí ó lásìkò ti tó káwọn gbé nǹkan ṣẹ̀báyé jáde láti fi kojú àwọn ajínigbé. Kábíyèsí ní gbogbo àwọn ọba àwọn ti fi kùn lóko báyìí wípé gbogbo àwọn ajínigbé tó ṣiṣẹ́ náà ikú ẹ̀sìn kúrò dáadáa ni wọ́n yóò kú, nítorí pé àwọn yóò bẹ àwọn alálẹ̀ àti àwọn ọ̀nùmọ̀lẹ̀ lé gbogbo wọn lórí báyìí nítorí pé wọ́n ti kọjá ààlà, wọ́n ti gbé sàárà wọn kọjá mọ́sálásí, wọ́n ti tìǹkì ìwọ̀, wọ́n ti tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀, dandan ní kí ilẹ̀ gbé wọn mì. Ní báyìí àwọn ọba ìpínlẹ̀ Èkìtì wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní àwọn yóò bẹ àwọn alálẹ̀ àti àwọn ọ̀nùmọ̀lẹ̀, àwọn yóò gbé wọn jáde báyìí lórí àwọn ajínigbé tó ń da ìpínlẹ̀ Èkìtì àti ilẹ̀ Yorùbá láàmú. Ṣùgbọ́n tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ń sọ ni pé ṣé àsìkò yìí ló ṣe yẹ ká ṣe mọ̀ pé àwọn fẹ́ gbé alálẹ̀ àti ọ̀nùmọ̀lẹ̀ jáde? Wọ́n ní láti gbà wo ni àwọn ajínigbé ti ń da ilẹ̀ Yorùbá láàmú? Ó ní ṣé ó wá dìgbà tí ó kan ara wọn tí wọ́n ń pa ọba ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ó yẹ káwọn gbé alálẹ̀ àti ọ̀nùmọ̀lẹ̀ dìde? Ó ní tó yẹ kí wọ́n ti gbé ti dìde tipẹ́, tó ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti fi àìmọye ẹ̀mí ṣòfò ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tó ń sọ wípé àwọn fẹ́ gbé alálẹ̀ àti ọ̀nùmọ̀lẹ̀ kan dìde.